ẹni ọ̀wọ̀ àbí kújúra wọn lọ́rọ̀ wá tán bí eégún bíi lébè ò sí ọdẹ ló mọ ohun tó di sápò. Ọlọ́run tó ń dábí ẹdun tó ń rọ bí òwe. Àgbàlá rẹ̀ kìkì yìí ni. Kábíyèsí rẹ̀ Elédùmarè. Ọlọ́wọ́ láṣọ, ògo láṣọ ìlékè. Ọlọ́run aṣẹ̀dá mo tún ṣe kábíyèsí lákọ̀tún. Ọlọ́run ìyanu. Bá mi. Ọlọ́run tó ń dábí ẹdun tó ń rọ bí òwe. Olùtọ́jú mi. Ọ̀pá kò tẹ̀lé ìrìn àjò èmi Babátúndé ọmọ Balógun kábíyèsí rẹ̀ Elédùmarè. Ìjì ló mú lẹ́ṣin Ọlọ́run ìyanu. Ẹ káàbọ̀ sórí ètò. Òru Òmẹ́ni Ọ̀wọ̀ Charity Foundation ló ṣonígbọ̀wọ́ ètò eléyìí. Ìgbáyé gbádùn opó. Ọlọ́run tó dábí ẹ̀. Ìlà kọ̀rí. Àgbàlá rẹ̀ kìkì yìí ni. Ọlá lọ́wọ́ láṣọ, ògo láṣọ ìlékè. Ìjì ló mú lẹ́ṣin Ọlọ́run ìyanu. Ẹ káàbọ̀ sí ìkànnì yìí. Ọlọ́run tó dábí ẹdun tó ń rọ bí òwe. Ìkànnì tó wà lórí ayélujára. Kìkì yìí ni. Tó wà lórí tábìlì. Ọlọ́wọ́ láṣọ, ògo. Òkè téńté tábìlì ló wà. Ìjì ló mú lẹ́ṣin Ọlọ́run ìyanu. Prince FM Radio. Ọlọ́run tó dábí ẹdun tó ń rọ bí òwe. Orílẹ̀-èdè Nàìjíríà la wà nípínlẹ̀ Ọ̀yọ́ ní ìlú Ìbàdàn o. Èyí ló ń jẹ́ Ọlọ́run. Ní Onígbàgbọ́ Street. Ògo láṣọ ìlékè. Ògo láṣọ Gospel bus stop. lẹ́ṣin Ọlọ́run ìyanu. Lagos Ìbàdàn Expressway nílùú Ìbàdàn ẹ káàbọ̀ sórí ètò. Ó ń ṣe ráńgá dédé. Àgbàlá rẹ̀ kìkì yìí ni. Fauziat Olúwakẹ́mi Ọládélé. Ọmọ yìí rẹ̀ ó pé Chineke. Òun ló dìde lórí àpèrè tí mo wọlé kọlẹ̀ lódìdí. Èmi ọmọ Yorùbá ń kọ́, mo ṣe ọ́ ní kábíyèsí. Ìlékún. Mo wá rírì fún Ọlọ́run ìyanu. Pásítọ̀ Adéwálé Adéwájọ wà lórí ètò. Rọ̀bì òwe. Kàrímọ́tù Kónkóló. Àgbàlá rẹ̀ kìkì yìí ni. Adéyẹmọ Ojúùgò. Ọlá lọ́wọ́ láṣọ, ògo láṣọ ìlékè. Dami Black and Shine. Ìlú fún lẹ́ṣin Ọlọ́run ìyanu. Jẹ̀lílì Fúlàní. Your Excellency, mo kọ́ ṣùgbọ́n fún ọ. Ọláwọlé Músà Ọlálẹ́kan. Ibi tí Ẹlẹ́dùmarè mo gbé àga. Olùlọ́pẹ́ Portable. Ọlọ́run tó dábí ẹdun tó ń rọ bí òwe. Àgbàlá rẹ̀ kìkì yìí ni. Dábì Bọ̀tí lọ́mọ. Gbígbé ọmọ àzọ́. Mo forí balẹ̀ fún ọ. Égbè. Fires Prince of Peace Olúwa ìwọ ni. Ìlékún. Ọlọ́run tó dábí ẹdun tó ń rọ bí òwe. Gbogbo àwọn ọkọ̀ mi pátá mo fún lóko yányán. Kìkì yìí ni. Àwọn àgbà mẹ́rin. Kàrímọ́tù Kónkóló ní ọ̀gá sí ọ̀rẹ́ mi kan. Èmi àwòrán ara rẹ pẹ̀lú forí balẹ̀ fún ọ. Sákàlára dá. Tó dábí ẹdun tó ń rọ bí òwe. Eégún mi lé kábíyèsí. Kìkì yìí ni. Ọba tó ń ṣohun tó wù ú. Elétìlú kára bí ajere. Ìtọ́mẹ́gùn mi lélẹ́lẹ́. Fún Ọlọ́run ìyanu. Mo ní ìgbẹ́kẹ̀lé púpọ̀ níwájú Ọlọ́run aṣẹ̀dá ni. Rọ̀bì òwe. Tí kò fi mí sílẹ̀ nígbà kọ̀ọ̀kan. Kìkì yìí ni. Prince FM Radio. Ọlọ́wọ́ láṣọ, ògo láṣọ ìlékè. Ní ìjẹjọ lórí ètò yìí. Ìlú fún lẹ́ṣin Ọlọ́run ìyanu. Regain Global Foundation tó wà nílùú Canada lẹ́bàá pàdé. Ṣùgbọ́n lẹ́ni Òru Òmẹ́ni Ọ̀wọ̀ Charity Foundation ló ṣonígbọ̀wọ́ ètò eléyìí. Ọjọ́ 14 oṣù kẹjọ lá fún àwọn opó ní nǹkan jíjẹ àti mímu. Òpómúléró Ọlọ́run aṣẹ̀dá láṣírí mi o. Ébà. Òpómúléró Ọlọ́run tó gbá ayé mi ró. Òpómúléró òṣìbàrẹ́ o. Òpómúléró mo wá sọ wípé ẹ ṣé lórí ọ̀rọ̀ mi. Dami Black and Shine. Ó forí Wùmí Babalọ́lá òfin Jóṣọ̀kì. Égbè. Òpómúléró òṣìbàrẹ́ o. Wùmí Babalọ́lá lélẹ̀. Lady Evangelist Wùmí Babalọ́lá. Òpómúléró mo jà lẹ́kọ̀ọ́. Òpó tó kọlẹ̀ tó kọ̀rọ̀. Lórí ètò lẹ́nìí, ẹ dákun dábẹ́ bá mi sọ fún ẹ tí ò bá tí gbọ́. Mo lálejò lórí ètò. Ọkọ ayé mi o. Opó lẹ́ni yìí. Ọlọ́run mi. Ọmọ
ọmọ 20 ọdún àti 4 tó sì jẹ́ opó, kábíyèsí rẹ̀ Elédùmarè. Ọlọ́run mo gbójú sókè sí ẹ lórí ètò yìí tá a pè ní ìgbáyégbádùn opó ní ìkànnì Prince FM Radio, ìkànnì tó wà lórí ayélujára. Gbogbo àwọn tó ń gbọ́ mi, tó ń wò mí, tó ń wò mí, tó ń gbọ́ mi, Ọlọ́run ìtẹ́ fi máa ń di opó ọ̀sán gan. Àtẹni tó ti lọ́kọ, àtẹni tí ò tí ì ní, àtẹni tó ti láyà, àtẹni tí ò tí ì ní, Ọlọ́run bá mi olúkúlùkù àwọn mọ̀já dúpọ̀ ọ̀sán gan. Ẹ bá mi ṣàmì. Ojú opó máa ń rí láyé, ẹ tó kàn ló mọ̀. Àní dẹrù wálẹ̀ ní ìrònà. Bẹ́ẹ̀ ṣe ń wò mí, ẹ má bá mi share, ẹ má bá mi share jọ̀ọ́. Ipò tẹ́ wà yẹn àánú ni o. Ipò tẹ́ wà lẹ́nìyàn àánú lẹ rí gbà. Ẹ dákun ẹ rántí opó kan lẹ́nìí. Ẹgbẹ̀lẹ́gbẹ̀ àti ẹgbẹ̀lẹ́gbẹ̀ opó wà nínú ìdààmú àti ìfòòró àti ebi, kábíyèsí Ọlọ́run. Ẹgbẹ̀lẹ́gbẹ̀ àti ẹgbẹ̀lẹ́gbẹ̀ àwọn opósẹ́ wọ́n wà nínú ebi, nínú ìdààmú. Ẹ dákun ẹ rántí opó kan lẹ́nìí láàyè tẹ́ wà yẹn ni, tí màá fi kú òlókè pẹ̀ láyé. Ìgbáyégbádùn àwọn opó ni ó mọ̀ jẹ mí lógún. Mo nígbàgbọ́ tí n bá ní 1000 náírà tá a mọ̀ sí 1000 naira, mo nígbàgbọ́ pé opó nínú ẹ̀. Kábíyèsí Ọlọ́run. Mo ní ìgbàgbọ́ pé èmi nìkan kọ́ mo ní 1000 naira yẹn. Àwọn bọ́ìsì mímọ̀. Kábíyèsí Ọlọ́run. Ọjọ́ 14 nínú oṣù kẹjọ tá a wà yìí, ọjọ́ Tuesday ló bọ́ sí. Àwọn ṣìkẹjọ ní òru Omeni Ọ̀wọ̀ Charity Foundation. A máa fún wọn ní jíjẹ àti mímu ní Gospel Bus Stop tó wà ní Onígbàgbọ́ Street, Lagos Ìbàdàn Expressway nílùú Ìbàdàn. Ìyá àbẹ́jì Umu Fahimo Fauziyat Olúwakẹ́mi Ọládélé filẹ̀. 120 làdéhùn ní ìní bẹ tán. Ó ti yọ ọmọ tí sunkún tí yẹ ti rẹ̀. Ẹyẹ ojú ọ̀run gbéga, ewéko ìjẹ́ forí balẹ̀ fún. Òrùn òṣùpá pẹ̀lú ìràwọ̀, wọ́n fi títóbi Ọlọ́run wọn. Ẹ wá bá mi gbéga o. Mo ní mo lálejò lórí ètò. Ẹni kí àlejò mi máa wọlé bọ̀. Ọmọ 20 ọdún àti 4 tó jẹ́ opó. Ojú rí ọ̀tá mi, bọ́kọ̀ rí ọba tiẹ̀ wúlò. Ṣé bóun tiẹ̀ rí wò kọ̀rọ̀ yàrá? Lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹ̀ ń gbé súnmọ́ra yé. Lẹ́ẹ̀kọ̀ọ̀kan orí rẹ̀ sàn wálẹ̀. Lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Àníṣe mo lálejò lórí ètò. Ọmọ 20 ọdún àti 4 pẹ̀lú agbára Ọlọ́run aṣẹ̀dá. Àtẹ̀yẹ àtẹ̀mí ànídógún ọ̀sọ́gọ́. Ọ̀tún wà nípò opó lọ́wọ́lọ́wọ́, Ọlọ́run aṣẹ̀dá. Ọkọ̀ opó. Bàbá ọmọ aláìní bàbá. Yóò dúró ti ẹ̀yin opó yìí. Bẹ́ẹ̀ ṣe ń wò mí, ẹ má bá mi share.